pé ẹ káàbọ̀ fún ètò wa fún tòní. Mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí onílé, mo kí àlejò. Orúkọ tèmi padà Ọmọbùrè Owó, ayé kò tọ́, òun náà ni èmi ń jẹ́. Wọ́n sọ ìgbà kọ́rẹ́ tí ó ń bá wa wo ètò wa, máa rẹ̀ bí kẹ́ bá wa subscribe sórí YouTube channel wa, ẹ bá wa like, ẹ bá wa share, bẹ́ẹ̀ sì ni ẹ bá wa tẹ̀lé sọ́bẹ̀. Kẹ́lẹ̀ jẹ́ ní àkọ́kọ́ tí máa ra àwọn ètò wa bí a bá ṣe mú wa fún yín lọ́kànjọ̀kan. Kí ló ń ta tó ń wá fún wa lónìí? Kí ló ń tí a tún fẹ́ fi hàn wá lónìí? Ẹ̀yin náà pé lórí ayé kò tọ́, tàmọ̀ sí the true must told. Àwa ò kí èèrà tí kò bá ní ọmọ nínú. Lónìí ń ta tó mú wa fún yín, èmi àti àjọjẹ gbádùn ẹni. Kó tó di pé a bọ̀ sí àgbàmì ètò nígbà ìbílẹ̀ kan sí pé ẹ ṣètò yìí pẹ̀lú àwọn ẹbí, ọ̀rẹ́, ará. Àwọn náà ó rí ẹ̀kọ́ kan léyìí tí wọn yóò kọ́ lórí ètò tòní. Ẹ jẹ́ kí èmi àti yín, ẹ jẹ́ ká jọ lọ fídíò tí a mú wá fún wa lọ́jọ́ tòní. pé gómìnà Ṣòfin Kúnlé Ògbélé ní tó kọ́kọ́ wá sí ọkàn àwọn èèyàn ni pé ó dàbí wípé torí pé Sunday Igboho ti wà nínú àwọn forest yẹn ìyẹn ìtàwọn èèyàn kọ́kọ́ rò ni mo sọ fún yín o kó tó di padà gbọ́n kan mi o ayé bẹ̀bẹ̀ tó rà padà gbọ́n kan mi ìtí everybody kọ́kọ́ rò tèmi náà rò ni pé àjẹké lánàá ọmọ kúlé ni àti màbájẹ́ àná ló pa ọmọ jẹ nìyẹn now olóyè Sunday Igboho ti wà ní gbogbo area yẹn àwọn tí wọ́n bó káàkiri ó di bí ọjọ́ kejì àbọ̀jọ́ kẹta gómìnà Ṣèyí Mákindé Ṣòfin Kúnlé Ògbélé ìtí gbogbo èèyàn kọ́kọ́ rò gbà yẹn ni wípé ó dàbí pé torí pé olóyè Sunday Igboho wà níbẹ̀ yẹn bóyá gómìnà wá rò wípé wọ́n lè lọ pàdé àwọn bandits kó jẹ́ pé ibi tí wọ́n bá ti ń ṣínà ìbọn bolẹ̀ fúnra wọn kó mọ̀ lọ àfẹ́tì aráàlú tó bá lọ tó ń bọ̀ ìta àkọ́kọ́ rò pé bóyá ó fa ìtàn fi declare curfew nìyẹn bóyá bẹ́ẹ̀ náà ló kúkú rí bẹ́ẹ̀ wà kó ló ṣe rí ìròyìn mi wá jáde èní náà ni ó tẹ̀ mí lọ́wọ́ láfi sọ fáwọn ètò bá ti wọlé sórí ìlàpẹ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ ìpínlẹ̀ ni ọ̀rọ̀ orílẹ̀-èdè ni nǹkan tó dẹ̀ kí gbogbo wa kájọ sọ̀rọ̀ lé lórí ni àfi kẹ́ máa ṣíà programu dáadáa ẹ ṣíà ẹjọ́ kọjá lọ sọ́fíìsì gómìnà ẹjọ́ kọjá lọ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kí gbogbo èèyàn ó dá sí wọ́n ní kí olóńgbò kó tó pa odidi ewúrẹ́ jẹ ayé gbẹ̀gbẹ̀ gbogbo ilé ló máa jí ètò padà ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yẹn láàrin gómìnà àti Sunday Igboho ọ̀rọ̀ yẹn fẹ́ di nǹkan tó jẹ́ pé kò dùn mọ́ mi nínú bí lọ́dọ̀ tèmi nígbà bá sọ́fẹ̀ torí pé kò dájú ṣe dùn mọ́ yín nú. kí la padà gbọ́ lórí ọ̀rọ̀ yẹn. bí ẹ ṣe ń wo fídíò yìí mo lérò pé ẹ ń rí àwọn ẹ̀kọ́ kan èyí tí ó ṣe yín láǹfààní nítorí pé ilé ayé ó kún fún ẹ̀kọ́, ọgbọ́n, ìmọ̀, ohun òye. Yorùbá sì níbi tí èèyàn bá rìn dé ibẹ̀ náà ni èèyàn ó rí mọ́. Bẹ́ẹ̀ sì ni tí a bá ń wá ẹni tó jẹ bàbá wa lówó lọ, àwa náà padà pàdé ẹni tí bàbá wa náà tí ó jẹ lówó lọ́nà ló fi jẹ́ pé gbogbo ohun tá a bá ń ṣe ká ṣọ́ra ṣe torí pé ilẹ̀ ń yọ̀. Tá a bá wá ṣọ́ra sí tára ti fi pé gbogbo ohun tá a bá ṣe yìí yóò padà wá dìtàn tó bá dọ̀la. Èmi àti ẹ lápadà wá dìtàn tó bá dọ̀la. Ohun tá a bá ṣiṣẹ́ sílẹ̀ òun náà ni wọ́n máa ròyìn nípa. Yorùbá sọ pé àṣesílẹ̀ òun náà ni àbọ̀ wa bá ló fi jẹ́ pé ká gbé ayé ká ṣe rere ó dá lọ́pọ̀lọpọ̀ nítorí pé oore a máa gbé èèyàn, ìkà náà a sì máa gbé èèyàn. Ẹ rí fídíò tèmi àti ìjọ ń wò yìí ó dàbí ọmọ tó ra mọ́tò tó fi gbá yẹ àtẹlẹ́yìn tó ra mọ́tò fún yẹ. Àdúrà kan náà òun náà ni wọ́n jọ ṣe wọ́n mi pé ọmọ ṣerú ẹ̀ fún àwọn náà bí ó ṣe rí nìyẹn pé nǹkan tá a bá ń ṣe kánà ti pé ká ṣe dáadáa. Mo rò pé wọn bá díẹ̀ tẹ́tí wò nínú fídíò yìí èmi àti yín ti jọ rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ níbẹ̀, àmọ́ ìparí fídíò yìí ni ó jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹ̀kọ́ ń bẹ nílé ayé fún èmi àti ẹ láti kọ́. Ẹ ṣáà wá nǹkan fìdílé ẹ jẹ́ á tún padà lọ wo ìparí fídíò yìí. Mo wá gbàgbé o, má jẹ́ ìwọ nìkan ló jàǹfààní kinní yìí, ìwọ náà share fún ẹbí, ará, ọ̀rẹ́ kí àwọn náà lè rí ẹ̀kọ́ tí wọ́n náà kọ́ nínú fídíò tá a mú wá fún wa yìí torí pé lórí ayé kò tọ́ òótọ́ òun náà ni àwa ń sọ. A sì máa fi ìdí òdodo àti òdí òtítọ́ a máa fi múlẹ̀. Àwọn fídíò tá a sì mú wá yìí à ń rí wípé fídíò tó jẹ́ wípé ó dúró lórí òtítọ́ àti òdodo fún ìran ọmọ aládé ni. Olódùmarè yóò ràn wá lọ́wọ́. Ẹ já padà ká lọ wo apá eléyìí tó gbẹ̀yìn ní fídíò ọ̀hún. Aláàtí Mr Wisdom gbà tó ṣàlàyé ọ̀rọ̀ ó ní wọ́n ti sọ ọ̀rọ̀ yìí wọ́n ti sọ di òṣèlú ọ̀rọ̀ ètò ààbò àwọn aráàlú ó ní wọ́n ti sọ di òṣèlú. Ó ní ìdí tó fi sọ bẹ́ẹ̀ ni wípé olóyè Sunday Igboho ń jà lọ láti lọ kojú àwọn pípò yìí. lẹ́yìn bàbá ti wà nínú gbọ́ rẹ̀ dé. wọ́n ti wà bí ọ̀rẹ́dì. ó ní lẹ́yìn ìgbà yẹn ni gómìnà wa rántí pé àwọn fẹ́ declare curfew Kúnlé Ògbélé. wọ́n ti dárúkọ àwọn agbègbè tí curfew ti ṣẹlẹ̀. tó sì já wọn zónù ibi tí olóyè Sunday Igboho wà tí wọ́n ti lọ ṣiṣẹ́ yẹn. ó ní so ta ni o ti mọ̀ pé curfew tí wọ́n declare kólóyè Sunday Igboho àti gbogbo àwọn tíìmù wọn kán má lè ráàyè láti move lọ sí anywhere mọ́ curfew yẹn ó ṣe àwọn náà pa ìyẹn ni pé kò gbọdọ̀ sí movement gbàgbà ní kọ́kọ́ gbọ́dọ̀ yẹn ìtawà ti rò pé bí wọ́n sọ pé minus àwọn tó wà nínú igbó tó fẹ́ fèsì àwọn Fúlàní bóun gan ṣe deliver ọ̀rọ̀ yẹn ó ló dùn ún pé
iṣẹ́ ń lọ ìgbà yẹn ni gómìnà wa ṣòfin onílé gbélé kẹ́nìkankan má jáde bẹ́ẹ̀ olóyè Sunday Igboho àtàwọn tíìmù tí wọ́n ìlú ẹkùn àtàwọn ọlọ́pàá wọ́n ti wà nínú gbọ́ ọ̀rẹ́dì wọ́n wá di kó nílé gbélé ṣẹ́ẹ̀dẹ̀ mọ́kófin tó bá di légún ó gbọ́dọ̀ délẹ̀ òdèlè òde ṣáńdì gan. so now wọn wà ní choice ju pé ibi táwọn alẹ́ kan padà sílé torí tó bá mú an inch ọwọ́ òfin náà fi mú wọn. ọwọ́ òfin ni pé wọ́n lójú òfin ìjọba nígbà tó sọ pé kọfíù ti wà. ẹnìkan wá sọ̀rọ̀ kan pé wọ́n ní ṣe mo rántí ọ̀rọ̀ kan tí Ayọ̀ Fáyọ̀ṣe tó sọ mo lọ́rọ̀ wo ìyẹn former governor Èkìtì state. wọ́n ní tí Fáyọ̀ṣe bá ń fèsì Ṣèyí Mákindé tó ń tú àṣírí Ṣèyí Mákindé jáde wọ́n láwọn èèyàn máa ń rò pé bóyá Fáyọ̀ṣe ti mú nǹkan àbófà kan ságbárí. wọ́n ti jọ jẹ́nu àwò kan náà làjì. wọ́n ní ká rántí ìgbà tí ọ̀rọ̀ 50 billion owó tán owó ìrànlọ́wọ́ tán nìkan fún wọn ní Bódìjà wọ́n ní sàmọ̀ pé àgbọ̀ kí ní yẹn ta tẹ́lẹ̀ mo ní bẹ́ẹ̀ ni wọ́n nígbà Fáyọ̀ṣe gbé jáde ìgbà tó rọ̀ lọ́tọ́ bọ̀ kí ló padà ṣẹlẹ̀ ọ̀rọ̀ yẹn di òótọ́ wọ́n nígbà tí Fáyọ̀ṣe jáde ní òní tó sọ pé gómìnà Ṣèyí Mákindé mọ̀ nípa ọ̀rọ̀ ìjínigbé Ọ̀yọ́ yẹ pé nígbà tí Fáyọ̀ṣe sọ bẹ́ẹ̀ pé wọ́n náà rí Fáyọ̀ṣe èmi gan gbà mí nípa fún yín torí Fáyọ̀ṣe ojú wọn fẹ́ dàbí ojú ẹ̀ tó ń sáná gbà yẹn èmi gan rò mí ní bóyá wọ́n ti mú nǹkan ní táìmù yẹn ni wọ́n ní ká wá rò pẹ̀lú pé Sunday Igboho sọ pé iye báyìí ní kẹ́ ẹ san fún mi o kí n tó gbogbo kò sọ pé ẹ gbọ́dọ̀ ṣe kankan báyìí èmi fẹ́ lọ kò bá yín negotiate kò negotiate kankan ó fowó ara ẹ̀ tó ra drone láti detect ibi tí wọ́n wà kó tó di pé bóyá máa jáde lọ wọ́n ní Sunday Igboho dẹ̀ wà lójú iṣẹ́ láti fèsì àwọn Fúlàní ìgbà náà ni gómìnà dẹ̀ sọ pé ẹnì kankan kò gbọ́dọ̀ sí movement so àṣekéṣe torí pé tólóyè Sunday Igboho àtàwọn Fúlàní bá pàdé ara wọn torí fire for fire àṣekéṣe torí ẹ̀ gan ni wọ́n fi wá ṣe òfin kọ́fíù tá a sọ pé ó ṣẹlẹ̀ nígbà yẹn now wọ́n ní ká wá wo ohun tí Fáyọ̀ṣe sọ wọ́n ní sọ wá jọ pé gómìnà mọ̀ nípa ẹ̀ àbí kò jọba ẹ̀ nípa lílọ tólóyè Sunday Igboho wọnú gbòòlò tó jẹ́ pé lásìkò tí wọ́n wà lójú ìjà wọ́n fẹ́ fèsì àwọn Fúlàní ìgbà yẹn níjọba rántí pé àwọn fẹ́ ṣe òfin kónílé ó gbélé yẹn dẹ̀ mú àwọn náà débi pé olóyè Sunday Igboho náà ò ní láǹfààní àti lọ síbi kankan so wọn ní choice ju pé ibikíbi tí wọ́n bá wà àfi káwọn náà padà sílé so àwọn náà ti padà sílé bá ṣe sọ̀rọ̀ so àwa mọ tí ó padà ṣẹlẹ̀ bí alẹ́yìn kónílé ó gbélé bí atọ́ bá tó padà lọ òfin ní tuntun máa jáde làmú ìyẹn jẹ́ yọkan lórí òfin tíjọba ṣe. ẹ̀kejì ni pé àwọn èèyàn kan sọ pé Sunday Igboho ń ṣe fíìmù ni o wọ́n ní gbogbo nǹkan tó ṣe yẹn lójú táwọn wọ́n ní fíìmù ló ń jọ now a rí àwọn fọ́tò kan tó jáde a dẹ̀ rí àwọn fídíò kan àwọn olóyè Sunday Igboho mú Fúlàní kan àbí kí n sọ bí Fúlàní méjì gan ni wọ́n mú tìbọn owó ẹ̀ wọ́n ṣe fídíò rẹ̀ wọ́n ṣó rẹ̀ bó ṣe kó dání àwọn ọmọ yìí pẹ̀lú pé inú igbó ni wọ́n wà ibi tí wọ́n ti rí àwọn kìnìún yẹn Ọlọ́run nìkan ló yé bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọọṣẹ́ ẹ̀yìn olóyè Sunday Igboho láwọn tó wà lára ìlú ẹkùn ọ̀pọ̀lọpọ̀ wọn la gbọ́ pé ìbọn bà báwo ni ìbọn ṣe bá wọn ìgbàgbọ́ àwọn èèyàn ni pé bóyá wọ́n ti rí àwọn Fúlàní bóyá wọ́n ti jọ fèsì ara wọn ní face to face wọ́n rò pé bóyá ibẹ̀ ni ìbọn ti bá wọn kì í ṣe bẹ́ẹ̀ o according to bá a ṣe gbọ́ from a reliable source nínú ọ̀rọ̀ tí Mr Wisdom ṣàlàyé ó ní gbogbo àwọn mọ́tò tó tẹ̀lé olóyè Sunday Igboho àwọn convoy yẹn ó ń lọ ìgbà tí wọ́n wá dé eré àbìkan níbi inú igbó Old Ọ̀yọ́ National Park yẹn wọ́n wá ra àwọn ọmọ Fúlàní méjì kan tí wọ́n sáré wọ inú igbó kí ló kọ́kọ́ sá fún. ṣe ẹ̀gbẹ́ bá dẹ̀ ti sá even kò jọ ọlọ́pàá wọ́n á fura sótọ̀ pé kí ló ṣe tó fi sá definitely nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ ò mọ́ nìyẹn sísá tí wọ́n sá wọ inú igbó yẹn wọ́n ní yẹn ló fa sábàbí tí wọ́n fi sáré park bí wọ́n ṣe pọ̀ tó ni wọ́n bá park pípáàkì tí wọ́n bá park lóòótọ́ wíwọ̀ tí wọ́n máa wọ inú igbó wọ́n ní tọ́kàn ibi tí wọ́n àwọn ẹ̀ka kiri àwọn ẹ̀ka ṣì náà bàbá olè fún wọn ni ìbọn dàbí báírò tí èèyàn kan fi ń kọ̀ọ̀kan lọ́dọ̀ lójú tí wọn kò jọjú nínú igbó yẹn ibi láti ṣínà bàbá olè fún parapapapa ibẹ̀ ni ìbọn ti bá wọn tí ìbọn bà lára nǹkan kan àwọn tó lè yọta àwọn tó lè ṣe wọn làwọn náà yìnbọn bá wọn yẹn náà ó bá wọn náà kùnra wọn náà lójú mọ̀ pé àwọn Fúlàní yẹn wọn mú kinní yẹn ní ṣeréṣeré tógun ti bọ́ǹbù ti gbogbo nǹkan òun ni wọ́n fi ń wá nǹkan tí wọ́n wá yẹn now wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́ yẹn àwọn méjèèjì tó wọnú igbó yẹn wọ́n capture wọn mú àwọn méjì yẹn àtàwọn tó farapa ń bẹ̀ yẹn lẹ́yìn ọmọ olóyè Sunday Igboho náà wọn náà kó wọn lọ sí hospital wọn lọ ti bílẹ̀ wọn pé ó ta àmọ́ jáde kankan then lẹ́yìn ìgbà yẹn wọn kálukú padà sí ibi tí wọ́n tún ti ń bá ọ̀rọ̀ kíní tiwọn lọ ṣùgbọ́n wọn láǹfààní láti lè ṣe bó ṣe wù wọ́n tó rófin kó lé ogbélé ti wà ọ̀rọ̀ dàbí kẹ́ ẹ ti máa jà lọ́nbì kan kí nǹkan kan wá kó da yín lọ́wọ́ kọ́ dúró kẹ́ ẹ mọ́ lè láǹfààní àti jà lọ síwájú tàbí síwájú mọ́ ayé gbẹ̀ngbẹ̀ wọ́n ní ètò fàǹkan tí kíní yẹn fi dúró òfin kó lé ogbélé yẹn wọ́n ní torí olóyè Sunday Igboho gan-an fi ṣe kò jẹ́ kó sí movement àwa dẹ̀ ti rò pé bóyá torí olóyè Sunday Igboho tó fi ṣòfin yẹn tẹ́lẹ̀ ni pé wọ́n fẹ́ fi fún wọn láàyè pé kára àlùkò kan máa jáde o ìjà kan lè ṣẹlẹ̀ níbẹ̀ kan máa di pé wọ́n fèsì ara wọn o létà la gbọ́ pé ìdàkejì ẹ̀ òun ló fa sábàbí yẹn wọ́n ní nǹkan tí wọ́n sọ kò kọjá pé kólóyè Sunday Igboho wọ́n lè láǹfààní àti lè move pẹ̀lú àwọn tiẹ̀ náà òun ni wọ́n fi sọ pé Mr Wisdom ṣàlàyé pé wọ́n ti sọ ọ̀rọ̀ ètò ààbò àwọn èèyàn wọ́n ti sọ di òṣèlú ìkànnì yẹn nínú fídíò mi ta rí ayé gbẹ̀ngbẹ̀ inú fídíò yẹn wọ́n sọ odidi ìlú kan ìlú tá à ń sọ yìí ẹni ó bá rí ẹgbẹ́ títì lẹ́ máa rò pé bóyá ìlú yẹn wà o tẹ́ bá rí fídíò yẹn ẹ máa rò wípé ẹgbẹ́ títì òun ni ìlú yẹn wà toró ní kálukú àwọn Fúlàní odidi ìlú kan ni tí wọ́n dẹ̀ kọ́ ilé oríṣiríṣi síbẹ̀ ìyàlẹ́nu tó wà ń bẹ ayé gbẹ̀ngbẹ̀ ẹ wo ìrìn téèyàn bá drive tó rìn fún odidi 30 minutes driving ni o ẹ wo bó ṣe máa jìnnà tó téèyàn bá fẹ́ fi ẹsẹ̀ rin irú ẹ̀ wọ́n ní àwọn Fúlàní odidi ìlú kan ni wọ́n ní nínú igbó yẹn tó jẹ́ pé normal tẹ́ bá ṣe ń gbé àdúgbò wa yìí làwọn náà ṣe ń gbé bẹ́ẹ̀ lọ ó dàbí bàtà bá ń gbọ́ tó sọ pé àwọn èèyàn kan gbé abẹ́ ilẹ̀ tí wọ́n ń ṣe ilé ayé wọn lọ aṣọ Fúlàní tá à ń sọ pé inú igbó náà máa ń gbé ṣé ẹranko ni wọ́n ni àṣẹ wọn lódidi state capital tiwọn náà lọ tó ń kálukú gbénu lé normal tán náà ní landlord association tán náà tó ń kálukú kọ́lé tó wà bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ lédè kan wọn làwọn dibẹ̀ wọn nínú gbóta inú létà àwọn inú community wọn tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá ń bẹ̀ wọ́n ti sá lọ wọ́n ra àwọn kan mí bọ̀ àwọn kékèké báyìí wọ́n náà fi wọ́n lẹ̀ wọ́n bẹ́ dànù ni ṣùgbọ́n wọn ti débi tí àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ yẹn wà bóyá tíjọba ò bá sófin kún lé ogbélé torí nírú pé tó bá jẹ́ pé ọ̀tá èèyàn gan kọjá pé fún àpẹẹrẹ kó lóye Sunday Igboho fún àpẹẹrẹ bóyá ọ̀tá ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ mú wọn irú ọ̀rọ̀ tó wà lẹ́yìn sásìkò tó yẹ kẹ́nìkan máa bẹ́ nìkan jà ni ṣé básìkò ìlú ẹ̀kẹ́nìkan rò pé
mi ní fún support ọ̀rọ̀ wá dàbí pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn agree pẹ̀lú federal government lókè Sunday Igboho tó tún ló fẹ́ jà wọn àtún agree pẹ̀lú títí ẹ̀ náà Fáyọ̀ṣe dẹ̀ fẹ́ sọ̀rọ̀ Fáyọ̀ṣe ní Ṣèyí Mákindé olómọ̀ nípa kidnapping Ọ̀yọ́ so gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀rọ̀ rí lọ́wọ́ yín yìí o nípa ọ̀rọ̀ ti Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àwọn ọmọ ẹgbẹ́ OPC ni wọ́n sọ pé àwọn ti rẹ́dí báwọn ṣe wà ní láti jẹ́ pé wọ́n lọ́n fẹ́ wá máa tú àṣírí gbogbo irọ́ tí Sunday Igboho ń pa fáwọn èèyàn. iṣẹ́ táwọn fẹ́ wá máa jẹ́ nìyẹn. bẹ́ẹ̀ ni wọ́n ní torí pé lọ́dọ̀ táwọn wọ́n láwọn rí pé fíìmù ló yà wọ́n ní tó bá dẹ̀ ti ń jáde báyìí àwọn ò máa jáde wá láti wá máa tú àṣírí gbogbo àwọn iṣẹ́ tí Sunday Igboho bá ń ṣe àwọn fẹ́ máa wá já irọ́ rẹ̀ fáwọn èèyàn ṣé ẹgbẹ́ tá a bá rí fídíò rẹ̀ nínú igbó tó bá jẹ́ pé ẹnu ni wọ́n kàn fi ń ṣàlàyé fún wa pé tó lè Sunday Igboho wá ní ẹmú lọ́nu gbólànà kí ní kan ti ẹ̀ ṣẹlẹ̀ á rò pé bóyá ó ń kọ sórí script ni but ẹni tó wà force láti jẹ́ pé àwọn fídíò míì tí ò yẹ kan ṣe gan wọ́n wà force láti ṣe ẹ máa ṣe àprogram gbogbo ẹ̀yàn ara lé tọ́ra àwọn fídíò míì gan wà tó jẹ́ pé kò ní kan ò lè ṣe àì pé wọ́n á fẹ́ ọ̀nà wo làwọn máa gbà láti lè satisfy àwọn èèyàn pé kọ́sá lè mẹ́nu kúrò bíi pé fíìmù ló ń ṣe bẹ́ẹ̀ bá tiẹ̀ jẹ́ pé torí owó gan ló fi ń ṣe kí nìyẹn ẹ tó bá deliver nǹkan tí wọ́n bá rán tó dẹ̀ gbowó ṣé bó try ẹ tó gbowó tí ò tún ṣiṣẹ́ yẹn òun náà lè sọ pé ó ṣe nǹkan tí ò dáa ayé bẹ̀rẹ̀ ṣé ojú tí mo fi wọ̀rọ̀ sí wrong ni àbí right èmi rò pé atopc àtàmọ̀tẹ́kùn àti àwọn kíní mo kàn gbọ́ pé wọ́n ní wọ́n dúró tí olóyè Sunday Igboho àwọn Àgbẹ̀kọ̀yà àsìkò yìí àti gómìnà atopc àti everybody tí wọ́n bá kóra jọ tí wọ́n dàbí 1 million tí wọ́n yàwó bìkan ṣé ó ní nǹkan tó burú jù bẹ́ẹ̀ ṣé a lè sọ pé kò ṣe nǹkan tó dáa tó ni àbí kí ni nǹkan tá a lè pe irúfẹ́ ọ̀rọ̀ báyìí olùjà sọ pé Sunday Igboho Ògbómọ̀ṣọ́ Ṣèyí Mákindé àti Gani Adams ọ̀rọ̀ tó wà lẹ́ àwọn tó gbèrú nípa wàhálà Ògbómọ̀ṣọ́ yẹn nìyẹn wọ́n wá nínú igbó tá à ń sọ yìí fún káwọn èèyàn lè mọ̀ wọ́n ní inú igbó yẹn wọ́n ní wọ́n wá góòdì mẹ́ o nínú rìpọ́tì tá a gbọ́ mo lábàjọ góòdì tí wọ́n wà àwọn olóńgbò bẹ̀ wọ́n wà kùsà mo tá a bá fẹ́ sọ kó lè yáwó yẹn dáadáa ọgbà góòlù àwọn tí góòlù tí wọ́n wà bẹ̀ àwọn olóńgbò wẹ̀ àwọn olóńpin ibo náà gbé góòlù lọ báwo ni ìbọn ńláńlá ṣe ń bí ọwọ́ àwọn ọmọ oko yìí torí bí ọmọ oko lè nílé kà wọ́n kún. bí ọmọ oko alájí ọmọ oko ni wọ́n. ìbọn tí àwọn tó lọ train ní military tán lọ sí military school ìbọn tí wọ́n fọwọ́ kàn rí àwọn ọmọ kéékèèké ìbọn yẹn làwọn sọ nígbà tí ẹ kàn brush wọn kà kún kankan wọ́n ní wọ́n wà kùsà ní inú igbó tá à ń sọ yìí nínú igbó nínú lọ́hùn wọ́n ló didi ìlú kan dẹ̀ ní inú igbó yẹn ló wà ìgbésẹ̀ gómìnà Ṣèyí Mákindé láti declare òfin kónílé-ó-gbélé ó jẹ́ nǹkan tó da omi tuntun sáwọn èèyàn kan pé ṣé nígbà tí Sunday Igboho wá jáde tó ló fẹ́ ṣiṣẹ́ tẹ́yìn dẹ́sùn òfin kónílé-ó-gbélé òfin kónílé-ó-gbélé yẹn ọ̀tọ̀ lọ́nà táwa rò pé bóyá ó fẹ́ bá lọ tẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀tọ̀ ni ibi tó bá lọ àwa ti rò pé láti lè kún olóyè Sunday Igboho náwó pé kó lè ráyè ṣe iṣẹ́ tó fẹ́ ṣe káwọn èèyàn má jáde tó rán lè pàdé Fúlàní kan sínú àbábọ̀lẹ̀ fúnra wọn àsọfin kónílé-ó-gbélé yẹn bó ṣe mọ́ra òun náà ló mú Sunday Igboho tó ti wà ládùúgbò yẹn ayé gbẹ̀ngbẹ̀ ẹ fẹsẹ̀ kan yà sí ọ̀dọ̀ Sunday Igboho fúnra ẹ̀ ìgbésẹ̀ tó gbé pẹ̀lú àwọn irú ẹkùn crew tọ́jọ́ lọ akẹ́ àwọn ọlọ́pàá tó tẹ̀lé wọn akẹ́ àwọn sójà tó tẹ̀lé wọn ẹ̀kejì ìmọ̀ràn fún àwọn ẹgbẹ́ OPC láti lè jẹ́ pé kán fi ìjà sílẹ̀ lásìkò yìí wọ́n ṣe pé ra wọn kan náà tó jọ ìrù ẹkùn nígbà bá ti jagun àjàyè tán ẹ lè padà sórí OPC lèmi kíní kan lèmi ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ òun ni ọ̀rọ̀ ti gómìnà Ṣèyí Mákindé ìgbésẹ̀ ẹ̀kún nílé ó gbélé tẹ́ ẹ ṣe yẹn ìsìn àwọn Sunday Igboho ti padà sí níbàyìí instead tó yẹ kẹ́ fún wọn ní phone call Igboho lóòótọ́ à ń já o ṣùgbọ́n Ọlọ́run á fún ẹ ṣe ní tó ń bá lọ yẹ o tó bá ti ṣetán lórí ẹ jẹ́ káwọn bó ṣe fẹ́ rí o ẹ ti dáhùn náà lọ́wọ́ kọ́ wọn ti padà sílé gómìnà Ṣèyí Mákindé ọ̀pọ̀lọpọ̀ èèyàn padà máa bí léèrè pé how far kí gangan lẹ mọ̀ lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí kí ló dé kí ló ń ṣẹlẹ̀ gan lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí gómìnà Ṣèyí Mákindé ló kó táwọn ìmáa fèsì láti máa bí léèrè torí ẹni tó fẹ́ já ẹwọ́jọ́ tí fẹ́ rí dàpọ̀ wá ó ní gómìnà torí tẹ̀ bá ní boys àwa rẹ́dí láti volunteer ara wa a máa yàwó gbogbo yẹn fún aláwọn tí yóò tẹ̀lé wa lọ gómìnà dẹ́ni pé kò ní ìdí àwọn máa tú àwọn ọmọ yẹn sílẹ̀ ẹnìkan lè wo obìnrin kó fẹ́ lọ tú wọn ẹ̀dẹ̀ tó sófin kó ní gbélé kẹ́ni ẹ mọ̀ níráyè lọ síbi kankan Sunday Igboho àtàwọn tiẹ̀ wọn láti wà force láti padà sílé ẹ máa ṣí àgbègbè yẹn tẹ́ wà lórí la tọ́ra máa ṣíjú òkú lẹ́tẹ́yìn náà máa pè wọlé o nǹkan tẹ́ ẹ bá gbọ́ àbí nǹkan tẹ́ ẹ bá mọ̀ ẹnu náà lájọ fi sọ o kí n tó bọ́ sí ìdí tá a fi ní kẹ́ máa ṣí ẹ̀ nìyẹn. abala gbogbo àwọn kan tí ìyẹn ṣẹlẹ̀ sílẹ̀ alájí. ok màsáré pẹ̀sẹ̀ kan ya àwọn ibì kọ̀ọ̀kan. ok kò tó di pé ẹ lọ síbi tí a lọ. bẹ́ẹ̀ ni lálàkọ̀kọ́ alájí àti ìdìbò àti wọlé àti ẹ̀ ti wọlé àti bó ṣe ìdìbò bẹ́ẹ̀ bàbá dìbò àti ẹ̀dìbò àti àti wọlé ìbẹ̀rẹ̀ campaign bẹ́ẹ̀ ni. wọ́n ti ń pa ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ Ìjẹ̀bú Òde láàárọ̀ yìí àwọn bandits tó kó wọn tó dá wọn lọ́nà wọ́n ti ń pa ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ẹ̀mí àwọn ọ̀dọ́ ti ń sùn láì ti dìbò láì ti bẹ̀rẹ̀ campaign àwọn tó dẹ̀ máa dìbò náà rè alájí láì ti bẹ̀rẹ̀ campaign ó ní nǹkan tó jáwé rìn láti ìjẹta ọmọkùnrin tí wọ́n pa ní ẹ̀sà òkè tí gómìnà Adeleke tó lọ síbẹ̀ gómìnà padà sọ wípé commissioner of police ok wípé ó ti ń gbàbọ̀dẹ̀ fóònù ok gómìnà wọn pé commissioner of police commissioner ò dáhùn lò wọn àbí kọlù àwọn dẹ̀ fẹ́ remove of the commissioner of police ok káfọn alẹ́ lomi káfáwọn lẹ́nu mi bó tí mo fẹ́ fà jáde alájí gbọ́ mi tá à ń gbọ́ ni wípé mọ́tò APC ni wọ́n fi wá àtàkì ẹni tá à ń sọ yìí ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ òṣèlú alájí ìjẹ́ ń tẹ́ pa nísìn ó fi ìyàwó wà bẹ́ẹ̀ ọmọ wa bẹ̀ òun kò sí lè dáyàwó tó àtọmọ tán o wọ́n ń rún mọ́ra wọn ni o alájí kí ló ń fún mọ́rọ̀ jáde ni wípé àwa ọ̀dọ́ àǹdákẹ́ ara wa sì bá wa dákẹ́ ìgbà wo la tó fẹ́ jáde gbara wa sílẹ̀ wọ́n jáde kọ́mọ́ bá pa ọ́ wọ́n jáde kọ́mọ́ bá pa ọ́ ẹ wo iye ọ̀dọ́ tẹ́lẹ̀ ti sùn lọ kò tiẹ̀ sẹ́yìn ṣe é kà lásán kò ṣe é kà ẹ máa ṣe àpògrámù gbogbo ìyàrá lé ẹ máa ṣe alájí ẹ wo iye ọ̀dọ́ ti pa ní ọ̀sẹ̀ yìí tẹ̀sán òkè nìyẹn ní ìlú Èkó lẹ́kọ̀ọ́ bí bẹ́ẹ̀ ni ẹ wo bírí tó collapse ìgbé tó dáwọ́ ní Alákìjà tó wó lulẹ̀ adúpẹ́ pé àwọn tí wọ́n tètè rí kó jáde níbẹ̀ wọ́n kó àwọn 27 jáde wọ́n kó wọn hospital àwọn mẹ́rin kú
má ṣe o ọlọ́ba àtọ́sá kẹrẹ. àmì ibà mi àmì ṣùgbọ́n mo fẹ́ sọ ní pé ìjọba ìpínlẹ̀ Èkó ẹ láwọn mínísítì tó jẹ́ pé wọ́n máa ń yẹlé wò láti lè wo ipò wo ni ilé yẹn wà. ipò wo làwọn ilé wà torí nínú ọdún alájí ní Èkó lásán àti gbọ́ pé bíi ti ń kó láti ti ń pọ̀ jù. ó ti ẹ̀ ń pọ̀ jù kí ni ẹ̀ ń pọ̀ jù lẹ́nu ọjọ́ mẹ́ta ni. ó láwọn kan tá a máa ń pè ní ṣé bàtà kiri kan níbàdàn máa ń pè ní wọléwọlé ọjọ́ àwọn ó láwọn tó yẹ ó láwọn mínísítì tí wọ́n máa lọ ń chẹ́kì ilé bí ilé ṣe rí. àwọn mínísítì yẹn ó ṣàn gbowó oṣù iṣẹ́ wo ni wọ́n ń ṣe ṣé káàkiri jókòó sọ́fíìsì wọn lọ lé ni. kí lè fi adìkan tí wọ́n ṣeré. ilé wa ń wo ṣeré nílé nígbà tá a lè gbọ́ ròyìn wọ́n sọ pé kì í ṣe pé earthquake ṣẹlẹ̀ ilé kan dédé dàbò ni tí ò lè yẹ kó mọ ṣẹlẹ̀ ṣé àwọn yóò tún wà nulẹ̀ ọkọ̀ tó ní balẹ̀ ni and travel à ń bẹ̀rù àwọn ajínigbé àtúwà nulẹ̀ àtúbẹ̀rù pé lẹ́mọ̀ gbogbo wa lórí. ìgbó la wá fẹ́ sinmi tọkàn fẹ́ balẹ̀ sí. Alhaji Ìjẹ̀ṣà ní ìjọba mi. ìjọba aláwọ̀ ìjọba bíi pàmò wa. Alhaji lánàá nílùú Katsina àwọn bá ní ti pààyàn méje. wọ́n pààyàn méje. ibẹ̀ rí kí ni àwọn bá dìtà kọjá ládùúgbò kan. bẹ́ẹ̀ni. tí àwọn ọlọ́pàá sọ pé ẹ rọra o. àwọn ọlọ́pàá tó ń jáde wọ́n ní pé ní táwọn yẹn rí pé àwọn security tó bá àwọn ọlọ́pàá ṣiṣẹ́ ni. wọ́n ní fìjìláńtì ni. Alhaji àtúwọ́ chance ní Nàìjíríà. Nàìjíríà nílò ìrànlọ́wọ́ àwọn international community. àtúwọ́ chance ní Nàìjíríà. nígbà tó ọlọ́pàá bá ń jáde tó ń sọ wípé vigilante ni wọn. vigilante ni wọn. Alhaji ẹ̀jẹ̀ bọ́ sórí ohun tá a gbé wá lónìí. ẹ bá ṣe àìgbogbo ẹ̀yin ará lé. ní alákọ̀ọ́kọ́ Alhaji wọ́n ní yìnyín kẹ́lẹ́ ló ṣì mí. lọ́dọ̀ tèmi o opinion tèmi ni mo kí olóyè Sunday Igboho àtàwọn ẹlẹ́yìn pátápátá pé wọ́n kò iṣẹ́. èmi náà mo kí ẹ kódà kò dùn sí wọn rè. wọ́n kò iṣẹ́ takuntakun Alhaji. at least tá a fojú rí là ń sọ ibi tá a jẹ fojú rí. àwọn tó bá sọ wípé wọ́n láti múvì ni wọ́n ṣe tó wọn ni opinion táwọn làwọn náà sọ yẹn ṣùgbọ́n yín tó ń sọ yẹn yín tó kù díẹ̀ káàtó ni. ok lẹ́ẹ̀kan sí àti olóyè Sunday Igboho àtàwọn ẹlẹ́yìn wípé wọ́n kò iṣẹ́. Alhaji curfew ti gómìnà Ṣèyí Mákindé tí wọ́n declare curfew nígbà tí news jáde kí wọ́n declare curfew Alhaji mo lọ wò bọ̀ wípé Ìbàdàn gan tí wọ́n ti jà lẹ́yìn eléégún tí wọ́n ń ṣara wọn tán dàbẹ̀rù tí wọ́n àwọn ọlọ́pàá tó ń gbé pẹ̀lú tear gas gómìnà declare curfew níbẹ̀ mi ò ní mọ̀ mọ̀jú gómìnà lọ o ṣùgbọ́n láwọn aspect kan a tún lè mọ̀jú gómìnà lọ. ibi gómìnà tí wọ́n jẹ́ náà nìyàtọ̀ àwọn àtàwọn tó jára lù. Alhaji nígbà tí wọ́n jẹ́ àwọn ọmọ yẹn gbé wíìkì tẹ́jú wọn gbé kí ló dé tẹ́ declare curfew. lásìkò tí ariwo tiẹ̀ ń lọ lọ́tọ̀ wíìkì tẹ́jú àwọn ọmọ yẹn gbé declare curfew. ebi ló ṣe dùn nígbà mo gbọ́ pé kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ níbẹ̀ tẹ́ fi declare curfew. following week the only thing tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ sìn òun náà ni pé Sunday Igboho àtàwọn tíìmù ẹ̀ wọ́n wà nínú gbòòrò. following week declare curfew. ó wá dìgbà tí olóyè Sunday Igboho àtàwọn ẹ̀mí wa àtàwọn ọlọ́pàá ti gbogbo wọn tẹ̀sí wà nínú gbòòrò. alákọ̀ọ́kọ́ wọ́n risk life ara wọn lónìí o wọn ò bá ìjọba jókòó fún negotiation o. ìjọba declare curfew. Alhaji tó bá jẹ́ pé first born gómìnà Ṣèyí Mákindé ni wọ́n gbé jígbé ní school yẹn wọ́n á ti lọ negotiate owó. jọ́kejì ni kò lè ju jọ́kejì lọ. ìjọba làwọn ò lè bá bá ní ti negotiate owó tó bá jọ ọmọ wọn ní wọ́n á ti lọ negotiate owó. ẹ̀yin ará lé àwọn kan ṣe ìwọlé sórí ìlà mo wá fẹ́ ṣàlàyé nǹkan tá à ń gbé yẹ̀wò fún ẹ fún wa. wa tọmọdé lẹ́nu torí pé mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi. ó risk fún mi. kò risk fún yín. àkóbá nìyẹn o. aṣálẹ̀ Yorùbá mo fún wa tọmọdé lẹ́nu. ẹ kò wá ní rí bẹ́ẹ̀ mọ́ ní kọ̀rọ̀ ó dùn gbọ́ǹta fáwọn èèyàn tí ń bá sọ ọ̀tọ̀ ní tẹ́jọ́ bá mi fa. tábàjẹ́ tábà parí ètò. ẹ ẹ wá sọ fún yẹn pé mo pín yín lẹ́mìí nù àbí. ìpínlẹ̀ mi tó wà ìpínlẹ̀ mi wà corporate ìpínlẹ̀ Corporate mi mi. mo fi iṣẹ́ yín di yín lẹ́nu. ẹ ṣe wà láti. ẹ̀yin tẹ̀sẹ̀ wọlé sórí ìlà bí tá à ń gbé yẹ̀wò láàrin 30 seconds mo ní kí n brief yín. Bẹ́ẹ̀ni. ìṣẹ̀lẹ̀ Ògbómọ̀ṣọ́ ó ti fẹ́ máa bá ibòmíì jáde ìṣẹ̀lẹ̀ Ògbómọ̀ṣọ́ ó ti fẹ́ máa bá ibòmíì ó ti fẹ́ máa bá jáde iléeṣẹ́ QH radio làwà tá ti ń bá yín sọ̀rọ̀ Accra làwà ní orílẹ̀-èdè Ghana Quadri Hamzat ló kọ mi ayé gbẹ̀ngbẹ̀ ayé bọ̀bọ̀ àjọ wà lórí ètò ni àwọn nǹkan tá a gbọ́ tá a gbé yẹ̀wò lọ́wọ́lọ́wọ́ òun ni mo fẹ́ tó narrate fẹ́ yẹn tí mo dẹ̀ fẹ́ kẹ́ tó gbọ́ kẹ́lẹ́ mọ̀ kẹ́tẹ́ máa bá wa dá sí nínú àkọlé tá a fi síta a fi Sunday Igboho Ògbómọ̀ṣọ́ Ṣèyí Mákindé Gani Adams ètò fàtà ṣe fi àwọn àkọlé yẹn síta òun náà ni wípé report tá a gbọ́ tó tẹ̀ wá lọ́wọ́ níbi tí nǹkan dé dúró lórí ọ̀rọ̀ àwọn ọmọ àtàwọn olùkọ́ tí wọ́n wà ní àkàtà àwọn ajínigbé ní Ògbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni wípé 3 days ago ẹ̀yin tẹ́ bá wà lórí ètò wa akí gómìnà Ṣèyí Mákindé fún kinní kan tó jẹ́ pé ibi táwa lérò pé òfin kónílé ó gbélé tí wọ́n ṣe ibi táwa believe pé ó lọ nìyẹn ìdí nìyẹn tá a fi kí wọn bẹ́ẹ̀ níjẹta ṣùgbọ́n lẹ́nìí report mi tá a gbà ó fi yé wa pé ibi tá a fojú sí lọ́jọ́ yẹn ọ̀nà ògbàbẹ̀ ibo la fojú sí nígbà yẹn lọ́hùn òun ni pé olóyè Sunday Igboho ti wà ní gbogbo Ògbómọ̀ṣọ́ Ṣakí Ìgbòho gbogbo òkè yẹn generally olóyè Sunday Igboho ti wọ inú igbó káàkiri ní gbogbo zone yẹn jọ́kejì àbí jọ́kẹta sígbà yẹn la gbọ́ pé gọ́fìnà declare curfew pé kónílé ó gbélé ibi tá a fojú sí nígbà yẹn tá a ṣe kí gómìnà òun ni pé bóyá nǹkan tí gómìnà rò ní pé tó lè Sunday Igboho bá wọ inú igbó tán o wọ́n lè pàdé àwọn Fúlàní kó di pé fire for fire ìbọn yìnyín kò fẹ́ bẹ̀rẹ̀ láàrin wọn níta rò pé bóyá tí gómìnà rò nìyẹn pé ibi tábàdẹ̀ ti ń yìnbọn pẹ̀lú àwọn Fúlàní kí ìbọn má lọ bá àwọn aráàlú tó bá ń bá tiwọn lọ a rò pé bóyá ìdí tí gómìnà fi ṣòfin yẹn nìyẹn ṣùgbọ́n later report mi ta gbámú láfinikẹ́ yẹn kẹ́ bá wa ṣíya program yìí dáadáa later report mi tó tẹ̀ wá lọ́wọ́ òun ni wípé òfin kónílé ó gbélé tí gómìnà ṣe yẹn gangan wọ́n nítorí olóyè Sunday Igboho gangan láti lè restrict àwọn gangan láti má ní movement wọ́n nídìí tí wọ́n fi ṣòfin yẹn gan nìyẹn torí pé ní gbogbo ibi tá à ń sọ yìí kò ń ṣe pé ogun kan lọ àbí wọ́n ń jà àbáwọn ìlú méjì kan bára wọn jà the only event tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bẹ̀ ni olóyè Sunday Igboho ti wọ àwọn inú igbó yẹn wọ́n ní gómìnà dẹ́sàdédé ṣòfin pé kónílé ó gbélé onílé anybody ṣe é dẹ̀ mọ̀ pé irú òfin yẹn ó mú olóyè Sunday Igboho náà wọ́n láti wà force láti padà sílé ó jẹ́ ẹ̀ka tó ba àwọn èèyàn lọ́kàn jẹ́ pé gómìnà tí gbogbo yẹn ti kíta rò pé láti lè support tí Sunday Igboho lọ ṣe nínú igbó yẹn pé ó ti fẹ́ kojú àwọn Fúlàní tá a ti rò pé ìtorí tiẹ̀ òun lè fi declare kónílé ó gbélé àṣetorí kó gangan má lè ní movement láti lè rí iṣẹ́ tó fẹ́ lọ ṣe yẹn ṣe àṣetorí ẹ̀ ni according to the report bí wọ́n ṣe sọ nìyẹn wọ́n wá nígbà tó ti ṣòfin kónílé ó gbélé ìjọba dẹ̀ rí ṣe mọ̀ pé amúnimóògùn ni olóyè Sunday Igboho ti padà sílé
òun náà ti wà ní ilé ẹ̀ bá ṣe sọ̀rọ̀ yìí the next action wọn kò tí ì sẹ́ni tó lè sọ torí sìn wọ́n ti délé bóyá tó bá tó gbéra gbọ́n tó fẹ́ padà lọ àmọ́ òfin mi tó máa padà ṣẹlẹ̀ ìyẹn jẹ́ yọkan òfin kónílógbélé tìjọba declare nítorí Olóyè Sunday Igboho yẹn ẹ jẹ́ kí àjọ fojú wò ló fi jẹ́ pé nígbà tí Mr Wisdom report kìíní yẹn ó ní ọ̀rọ̀ ètò ààbò àwọn èèyàn ti ìpínlẹ̀ Ọ̀yọ́ táwọn wà wọ́n ti sọ di òṣèlú tó wá fi ṣe òun ni òye yẹn ẹ̀kejì bẹ́ẹ̀ ni pé Mr Wisdom report pé ó nínú igbó tá à ń sọ yìí ó ní ìlú kan bẹ́ẹ̀ tó jẹ́ pé tẹ́ bá wọ inú igbó yẹn àwọn fi odidi 30 minutes òun ni wọ́n fi drive ìgbà tí wọ́n débẹ̀ after 30 minutes wọ́n ti drive ni wọ́n fẹsẹ̀ rin o wọ́n bá odidi ìlú kan tó jẹ́ normal àdúgbò irú ilé ìtawà gangan náà ń gbé àwọn náà ń ṣe kárakàtà ẹ káàárọ̀ bẹ́ẹ̀ yẹn sálàfíà lẹ́jí o mo fẹ́ ra búrẹ́dì mo fẹ́ ra mílò kárakàtà ń lọ nínú àdúgbò nínú agíjú igbó yẹn ni o ó túmọ̀ sí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tá a bá rò pé àwọn ajínigbé gan jiyàn gbé tá a mọ̀ rò pé inú igbó náà gbé wọn sí àṣé àwọn ilé ń bẹ lọ́hùn mo rò pé bá tá a bá fẹ́ ṣe fídíò náà máa ń kó wọn lọ sínú igbó ṣé ẹ̀ka wa máa ń rò pé àwọn ajínigbé gan sẹ́fún ni máa jẹ àwọn náà báyìí tá a máa rò pé òjò máa pa àwọn náà àṣé wọ́n ní community tiwọn nínú igbó yẹn nínú report tá a tún gbọ́ wọ́n ní wọ́n wa góòlù nínú igbó yẹn o wọ́n láwọn China dẹ̀ bá wọn dòwò pọ̀ nínú bó tá à ń sọ yìí wọ́n wá gold yẹn dẹ̀ kó lè jẹ́ ọmọ Fúlàní yẹn ló ń ṣe yẹn àwọn alágbára kan ló máa wà ní ìjáde gold yẹn gbogbo kùsà tí wọ́n wà nínú igbó yẹn sọ́ọ̀mọ yẹn kí náà mọ̀ tán fi yẹn ṣe àwọn alágbára ló máa wà ń bẹ̀ ọ̀rọ̀ tí Fáyọ̀ṣe máa ń sọ ó máa fi ń takò gómìnà Ṣèyí Mákindé bọ̀ gómìnà Ṣèyí Mákindé máa ń jẹ́ kí àwọn ọ̀rọ̀ Fáyọ̀ṣe yẹn fẹ́ máa ṣe mọ́ wọn lára ó sọ̀rọ̀ pé gómìnà Ṣèyí Mákindé wọ́n mọ̀ nípa ìjínigbé àwọn ọmọ tí wọ́n jí kó yẹn èmi gan rò lọ́kàn ara mi pé kí ni gómìnà Ṣèyí Mákindé fẹ́ gain nínú kó mọ̀ nípa ìjínigbé yẹn. àti wà kápá ńlẹ̀. ṣùgbọ́n tí Olóyè Sunday Igboho bá fẹ́ lọ fèsì àwọn tó kó wọn tí gómìnà dẹ̀ ṣòfin kó nílé ó gbélé kí Sunday Igboho gan má di bá rìn èmi rò pé wọ́n ti exclude Sunday Igboho kúrò ń bẹ̀ pé yàtọ̀ fún Sunday Igboho nìkan tó wà ní igbó àfẹ́kẹ́nikẹ́ni jáde o torí battlefield ló ń lọ pẹ̀lú àwọn Fúlàní wọ́n dẹ̀ máa ń ṣínà ìbọn bolẹ̀ kẹ́nikẹ́ni àṣekó ṣe torí yẹn àṣe kí Sunday Igboho gan má di ní movement òun náà fi ṣòfin kó nílé ó gbélé Igboho ti padà sílé ẹ̀ báyìí lára nǹkan tá a tún gbé yẹ̀wò kẹ́rin mọ̀ nǹkan tẹ́ fẹ́ dá sí ni pé àwọn ọmọlẹ́yìn Olóyè Sunday Igboho tí ìbọn bá fáwọn tó máa sọ pé Sunday Igboho ń ṣe fíìmù Sunday Igboho ń ṣe fíìmù ni wọ́n ṣò fídíò wọn wọ́n ṣò fọ́tò gbogbo àwọn tí ìbọn bá ọ̀pọ̀lọpọ̀ fídíò ni ó yẹ ká máa ṣe tó jẹ́ pé wọ́n wà first láti ṣe káwọn èèyàn ṣáà lè rí i pé tí o bá fẹ́ jẹ gúgúrú tó bá ẹ bá ń fún wọn ní tẹ bá yẹ gúgúrú fún afọ́jú ẹ gbọ́dọ̀ máa súfèé káfọ́jú yẹn lè mọ̀ pé ẹ ju gúgúrú sẹ́nu tó àwọn kan tá à ń sọ nìyẹn èyí tó wá kàn bẹ́ẹ̀ òun lọ́rọ̀ àwọn ẹgbẹ́ OPC ẹ ṣeun òun lọ́rọ̀ àwọn ẹgbẹ́ OPC ẹgbẹ́ OPC ti wà tipẹ́ tó dẹ̀ pé ààrẹ Gani Adams wọ́n ti ṣe gudugudu méje bọ̀ but ìyàlẹ́nu ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ́yìn OPC ọ̀pọ̀lọpọ̀ wọn jáde tí wọ́n sọ pé ìtàn fẹ́ wá máa ṣe lórí íńtánẹ́ẹ̀tì táwọn wọ́n ní kò kọjá pé àwọn fẹ́ wá máa bú Sunday Igboho wọ́n ní gbogbo ìgbésẹ̀ Sunday Igboho àwọn fẹ́ wá máa tú àṣírí ẹ̀ ṣàṣírí ló kùtà nídìí ilẹ̀ Yorùbá ni àbí kí ẹgbẹ́ OPC kó darapọ̀ mọ́ Àmọ̀tẹ́kùn kí Àmọ̀tẹ́kùn darapọ̀ mọ́ Ìjàìkùn àti Ìjàìkùn àtàwọn méjì tá a sọ kí Àgbẹ̀kọ̀yà náà jọ ìwọ̀n kan lé ní 1 million kan yàwó gbogbo tá à ń sọ tá à ń gbé yẹ̀wò òun ni mo kà á lè fún yín yẹn ayé gbẹgbẹ mo fún wa tọmọ mo withdraw ìpadà kúrò lọ́yìn mo mi tó mọ bọ́ọ̀lù Alájì. ẹ máa bọ́ bọ́kàn ní kí n yan fáwọn èèyàn ní káyọ̀ bí tá a bá nǹkan dé. Alájì bíi tí ọ̀rọ̀ dé dúró lórí tí ọ̀rọ̀ dé báyìí ọjọ́ ọ̀la àwa ọ̀dọ́ ó ṣe mí láàánú Alájì ọjọ́ ọ̀la àwa ọ̀dọ́. ẹlẹgbàgbà ẹ káàbọ̀ sórí ètò. torí pé nígbà tí mo sọ nígbà yẹn pé ìwọ́de ọlọ́jọ́ méjì ọlọ́jọ́ mẹ́ta tí wọ́n ṣe tí táwọn yẹn ti dákẹ́ ẹ máa jẹ́ kí àwọn aláṣẹ ìlú rẹ̀ wípé ara ti tẹ̀ wá ni. nígbà tí ọ̀rọ̀ kan fi ṣẹlẹ̀ tí mo ń bá bọ̀lẹ̀ Kàlájì gbogbo tó wá sí mi lọ́kàn ni wípé ìjà ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ àti àwọn ìlú agbègbè tó wà ní Ògbómọ̀ṣọ́. ìyẹn lẹ́yìn fọkàn sí pé bóyá fakọ́fì ní fọkàn sí bóyá ìjà òṣèlú. ok ẹrù bóyá olùlọ tí wọ́n para wọn bí irú Tinubu Ọ̀ṣun lọ́jọ́ sí ẹ wọ́n lù Ọ̀ṣun sìn àwọn eré àkàtọ̀ ìkànnì kẹrù kọfí yẹn torí pé wọ́n para wọn kankan láńgbọ́ lọ́sùn. ojoojúmọ́ àná náà di same thing. àṣẹ rí báyìí. lánàá wọ́n ṣe para wọn ní Òṣogbo. so Alájì bá ti ọ̀rọ̀ kọfí ṣẹlẹ̀ ǹjẹ́ ṣé ìlú tí wọ́n ti jiyàn gbé ṣé ó ti lè máa jà mẹ́rin kí ló ṣẹlẹ̀ nígbà táwọn adarúkọ àwọn agbègbè tí kọfí yẹn wà ó dẹ̀ jẹ́ gbogbo ibi tí Olóyè Sunday Igboho rìn sí tiwọn. ìyẹn alákọ̀ọ́kọ́ Alájì àwọn tó ń tajà káràkátà ó máa affect wọn torí kì í ṣe pé kọfí tó máa bẹ̀rẹ̀ láago méje alẹ́ o kọfí àti ìrọ̀lẹ́ ni o. bẹ́ẹ̀ni wọ́n ní láti bí aago mẹ́rin ìrọ̀lẹ́ di àárọ̀ ọjọ́ kejì. àwọn tó máa ń tajà káràkátà ńkọ́ ṣaago mẹ́ta lè fẹ́ jẹ́ ká máa lọ lé ni. láti wàá fi tiwọn sílẹ̀ tí Igboho bá fẹ́ lóun fẹ́ operate àsìkò ló fẹ́ fi operate. ẹ̀ta Alájì ẹ̀jẹ̀ ti máa bọ́rọ̀ mi bọ̀ ọ̀rọ̀ Sunday Igboho la sọ tó tọ̀ ṣùgbọ́n àwọn oníkáràkátà ńkọ́ tó jẹ́ pé tí wọ́n bá jáde lójú wọn kò sí tó fẹ́ jẹ. àwọn táwọn lọ bí iṣẹ́ òjò táwọn lọ bí iṣẹ́ ìjọba ńkọ́ kí wàá ló lè lè tó bẹ́ẹ̀ kí gómìnà wa declare curfew nítorí Olóyè Sunday Igboho tẹ́ bá tiẹ̀ ní ìṣù pẹ̀lú Olóyè Sunday Igboho ṣé ìrùsílẹ̀ kẹ́ máa fi agbára hàn yàn ni. kò yẹ kó jẹ́ lọ àsìkò tọ́nà àmọ́ yẹn ṣì wà ń bẹ̀. ṣé ìrùsílẹ̀ ká máa lu agbára ǹjẹ́ bí ìròyìn ṣe jáde káàkiri tẹ́yìn náà tó sọ́ba wípé onítorí Ìbàdàn ti declare curfew Olóyè Sunday Igboho ti padà sílé Alájì wọ́n ti wálé. irú state la fẹ́ jẹ́ káwọn òbí àwọn ọmọ yẹn wà. ẹ wá rí i pé ọ̀rọ̀ ìfọkànbalẹ̀ kan bẹ tó jẹ́ pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ìlú mú mi rántí ẹ rí i pé lára ìgbìyànjú Olóyè Sunday Igboho ọ̀rọ̀ kan bẹ tó jẹ́ pé yóò fún àwọn òbí àwọn ọmọ yìí ní ìfọkànbalẹ̀ pé méjì ni ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ wọn àrọ́mọ wọn ìbànújẹ́ ẹyọ kan èmi gan bí ọ̀rọ̀ àwọn ọmọ yẹn ṣe ń dùn mí tẹ́lẹ̀ ó ti dínkù látàrí ìmọ́lẹ̀ kan tó Olóyè Sunday Igboho tàn sí gbogbo àgbáyé kí ni ìmọ́lẹ̀ yẹn òun ni community tí wọ́n rìn lọ yẹn báwa ṣe máa ń ronú pé inú òjò inú oòrùn inú bí tẹ́jọ́ wà kankan ni wọ́n kó wọn sí àwa ò mọ̀ pé wọ́n ní community tí wọ́n ti gbogbo wọn kọ́lé sí lọ tó Olóyè Sunday Igboho bá lọ tí wọ́n bá lọ àní rí ipe à possibility kan mọ̀ sínú gbó wa ó dàbí pé inú ilé kan ni wọ́n kó wọn sí nínú ẹgbẹ́ igbó làwa ń rí àwa ò mọ̀ pé wọ́n ti ní odidi state in fact abájọ tó fi máa ń sọ pé kán fáwọn ní state tàwọn náà àṣẹ wọ́n ti ní ibi tán gbé àwọn kan fẹ́ kíjọba fáwọn ní ṣé ẹgbẹ́jọ́ tán béèrè pé kíjọba fáwọn ní ilẹ̀ ibi táwọn wà wọ́n kàn fẹ́ kíjọba kán make official pé àdúgbò yìí o bóyá Fúlàní state ni wọ́n máa gbé àwọn ò mọ̀ pé wọ́n ti nírun kan yẹn nínú ìwé. Alájì ẹ máa bọ̀rọ̀ yìí mọ̀. nínú ọ̀rọ̀ mi ní ọjọ́ Friday
ó fi bàbá ìyá tó bí mi ṣàpèjúwe. nípa ìtàn tí ẹ sọ fún. pé bàtí mo kéré wọ́n máa sọ wípé àwọn àwa Yorùbá pé àfihàn sólò lòdì sùn. alájẹ́ ìwọ̀n tẹ́mi tí mo kéré gbà yẹn ẹ wọ àwọn Fúlàní tí bàbá yẹn ń sọ gbà yẹn o ẹ wọ bí wọ́n ti dominate bí ọ̀rọ̀ tẹ sọ nísìn ẹ wọ bí wọ́n ti kọ́lé sí ẹ wọ àwọn ọmọ tó ti dàgbà nígbà yẹn àwọn Fúlàní wọ́n tètè máa ń bímọ ẹ wọ àwọn tó ti bí tó ti dàgbà táwọn náà ti ń bímọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí bàbá ìyá yín sọ yẹn làwọn tó ní símọ́ tó jẹ́ pé àwọn ọmọ wọn ló bẹ̀rẹ̀ sí àṣewọ́n ti wà bẹ́ẹ̀ látàyè jọ̀hún làwọn ti ń gbénu gbó yẹn. alájì tábà wọnú là ń lọ ohun tí gómìnà ṣe Mákindé wọ́n lè ní ìdí tí wọn ò torí ọ̀rọ̀ olóṣèlú ni wọ́n fi sọ bọ́ tí wọ́n ṣe ó kù díẹ̀ káàtó lórí ọ̀rọ̀ conflict wọn tí wọ́n involve lórí ọ̀rọ̀ yìí conflict yẹ gbígbẹ́ nígbà tí wọ́n pa wọn mọ́ conflict yẹ involve nígbà tí ọ̀sẹ̀ kejì tẹ̀lé bọ́n wá jẹ́ sígbà tí àwọn yẹn ti wá wọnú gbogbo ẹ jẹ́ ká lẹ́yìn ọba ní fèsì àwa lè lọ wọ́n dẹ̀ ti lọ ní wàá sọ̀fìn kó ní gbélé pé kò gbọdọ̀ sí movement. àwọn kẹlẹ̀ mọ̀ bọ́ wa láyé tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti ń sọ ẹ̀yẹ tí mo lọ́rọ́ lọ. ẹ bẹ́ẹ̀ bá tí ẹ bá ti ń jẹ èèyàn máa defend lọ́nà ni. táwọn kò mọ̀ sọ wípé tábà tí wàá raise curfew kí ló tó padà sílé. ààrẹ tó sọ bí alájì ní Nàìjíríà táwa. àwọn àníṣe ẹ̀kọ́ padà sílé. mo bá ronú bákan náà alájì o. ìmọ̀ wá ní kó padà sí. àwọn kan sọ wípé ẹ ṣe bó ti wà nùgbò. ibi tẹ́jẹ̀ ti sọ̀rọ̀ tẹ́ ẹ̀ parọ́ ẹ gbọ́ ni pé pẹ̀lú bó ṣe ṣe fídíò tó ń ṣòro rẹ̀ tó àwọn kan sọ pé fíìmù ló ń ṣe. ṣé wọ́n lè ṣe fíìmù títí débi pé inú agíjú gbé yẹn wọ́n ti lọ yá fíìmù. tó lè sẹ́dẹ̀gbọ́ bá bẹ̀rẹ̀ tó lọ ń ṣiṣẹ́ yẹn lọ́wọ́ ọwọ́ òfin máa mú wípé olóde sófin ìjọba sófin kó lé obele òun wá ń ṣe bí gómìnà gómìnà ìpínlẹ̀ ẹni tó máa wá láti prison. Alhaji ọwọ́ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń gbé ọwọ́ pé wọ́n máa ń pa ìjínigbé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ mọ̀ ṣe. mi ò dé wá expect gbogbo nǹkan báyìí sí gómìnà Ṣèyí Mákindé because ojú wọn tutù. ojú kọ́lá fi ń ṣe ọkàn ni ọwọ́ tí wọ́n gbé lórí ọ̀rọ̀ kọ́fì yìí Alhaji wọ́n ti fi pa ọ̀pọ̀lọpọ̀ ìdílé àwọn ìdílé tí ọkàn wọn ti wà ní 60% ọkàn wọn ti balẹ̀ wípé kọ́lọ̀ jẹ́ pé olóyè nígbè bá wà láwọn ẹ̀kọ́ jáde o. toru báyìí àdúrà làwọn yẹn fi ránṣẹ́ àfimọ́ ṣe gbọ́ pé tó. alájẹmọ yẹn parọ́ ìjọba sọ fi kó lé gbélé o. ẹ sọ kálẹ̀ kan pé ẹ tó fún yín nísìnyí ó sọ pé wọ́n ti sọ di ọ̀rọ̀ òṣèlú. kódà tẹ bá gbọ́dọ̀ làgbèjì inú ẹ̀ dùn. ọ̀rọ̀ òṣèlú wọn ti padà jáde wọn sọ wípé èdè táwọn fi indọ́jì kọ́fíù wípé bólé sẹ́lẹ̀gùn ṣe lọ rẹ̀ ó lè lọ fẹ́ fáwọn ọmọ ẹ̀ka lọ pa àwọn ọmọ ẹ̀ dànù. ìkan lára tí wọ́n máa sọ nìyẹn àwọn torí ìjọba máa sọ pé àwọn ò ránṣẹ́ adẹ̀rí kó rísìkì bó ṣe lọ fèsì wọn yẹn kí wọ́n máa lọ pa àwọn ọmọ làwọn fi ṣe òfin tí wọ́n fi dá padà. wọ́n lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n irọ́ ní Alhaji. káfí gbọ́ pé wọ́n wà kùsà wọ́n wà góòlù nínú ìlú. ṣé wọ́n ń jẹ́ ọmọ ọlọ́mọ gbé lónìí lọ́la ẹ̀ lè gba àwọn jáde ẹnìkan tó finú fídọ̀ pé àwọn máa lọ nínú ìrìn àjò wọn tí wọ́n lọ ìbọn ba àwọn ọmọ ẹ̀yìn Olóyè Sunday Igboho. tọ́lẹ̀ tó ṣe ẹ bínú yẹ kò ní ìkàwé ṣe fídíò àfọ́tò jáde wọ́n tó ṣe jáde níbi ìtàn ẹsẹ̀ báyìí táwọn míì dẹ̀ tó wà ìdúntà tó rí nìyẹn. àwọn míì tó wà lẹ́lẹ̀ bẹ́ẹ̀. ìyẹn nípa ọmọ ìwà àtàlẹ́ ilé ẹ̀ lẹ́sùn pé wọ́n kọjá lọ wọ́n náà dẹ̀ ran ọmọ yẹn tó sáré wọlé gbogbo wọn dẹ̀ sáré park wọ́n dẹ̀ wọnú gbogbo kan máa wọn káàkiri àwọn ètò láyà instead kan sá lọ wọ́n tó dàbọ̀ bolẹ̀. Alhaji mi ní parọ́ tọ́yìn. kékeré dẹ̀ lọ́wọ́ ìbẹ̀rẹ̀ nugbó nìyẹn o. Alhaji mi ní parọ́ tọ́yìn sẹ́ gbogbo bí àwọn Olóyè Sunday Igboho ṣe ń plan láti wọnú gbó gbogbo plan wọn àwọn ìjọba tí wọ́n lọ́wọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wọ́n mọ̀ fáwọn tó wà nugbó náà ní update. torí tó wà ní fún wọn ní ọbẹ̀ kí àwọn Fúlàní yẹn àwọn ọmọdé kí ló tẹ́rí àwọn mọ́tò Olóyè Sunday Igboho tí wọ́n bọ̀ tí wọ́n sáwọ́ nugbó. wọn sáwọ́ nugbó nìkan wọn lọ gbé bọ̀ wọn lọ́wọ́ fún fire. kẹ́ máa wò nǹkan bó ṣe sáwọ́ gbóyè àṣà àtìgbà yẹn wọn gbé bọ̀ dání o. ó náà ni mò ń sọ. wọ́n ti mọ̀ tó háì dìbò wọ́n sáré gbogbo wọn lọ gbé wọn bí tó gbé sí ni tí o ṣe bọ̀ kéékèèké o. ó bí ìpòjú títí tàwa yẹn wọ́n ní operation tẹ̀fẹ̀ ṣe Alhaji. wọ́n fẹ́ wá jáwé yẹn gbé ni. kí la wá fẹ́ sọ lórí ọ̀rọ̀ ìbáyà. Alhaji ohun tá à ń sọ náà ni pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá àti ìmọ̀ tá à ń ṣe Alhaji. a ti ń dákẹ́ jù tara wá sí bá wa dákẹ́. Alhaji à ń dákẹ́ tara wá bá wa dákẹ́. tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó bá kéde curfew tó dẹ̀ fi àfẹ́ tí Olóyè Sunday Igboho padà sílé ìgbàlá tó fẹ́ ra àwọn ọmọ yìí ìgbàlá tó fẹ́ jáde meanwhile nítorí Sunday Igboho dẹ̀ ń bá lọ sínú gbóyè pé láti lọ rescue àwọn ọmọ yìí. àṣé ìlú kan bẹ nínú gbóyè. nígbà tó lọ jẹ ti rí bá Alhaji ó yẹ kí gbogbo ọ̀dọ́ pátápátá pàápàá jùlọ nípìnlẹ̀ Ọ̀yọ́ ó yẹ ká lọ fún gómìnà Ṣèyí Mákindé ní house arrest ni àti house arrest àti office arrest. pé gómìnà táwọn yóò bá dé ẹ̀yin ní òní lọ sọ́fíìsì ẹ jẹ́ ká kúkú gbà pé ìjọ ẹ̀kọ́ dàpọ̀ jósù mẹ́fà ní ẹ̀yin ẹ má jáde nílé. títẹ̀ náà yóò fi parí ẹ̀ jáde mọ́ ẹ fún gómìnà ní house arrest torí dájúdájú àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ máa ń pa àwọn ọmọ tí wọ́n jí gbé. ká má parọ́ lóòótọ́ táwọn yẹn bá ya lọ tí wọ́n pọ̀. torí pé àṣírí kan ló tutù jáde tí àwọn Olóyè Sunday Igboho bá lọ sínú gbogbo àlàṣẹ mi pé wọ́n ti develop àwọn ìlú sínú bẹ́ẹ̀. ṣé bí lára ìmọ̀lẹ̀ kan tí ò yé wa. bẹ́ẹ̀ni Olóyè Sunday Igboho wọ́n jẹ́ káwọn yẹn ẹgbẹ́ lílọ tí wọ́n lọ yẹn bí nǹkan tí mo sọ inú tèmi ti ẹ̀dùn. àwọn Fúlàní ti develop ìlú sínú bẹ́ẹ̀. tọ́jẹ́ náà máa rú àdúgbò wa yìí. wọ́n ti ní sẹ́ríkì mbẹ́. wọ́n ti láwọn olóyè mbẹ́. ẹ tí ọ̀jẹ̀ gọ́fúnà bí àwọn ti máa rò lọ́kàn ara wọn. after tẹ bá dẹ̀ tó kú bẹ́ẹ̀ yẹn ẹ tó máa tó travel ẹ tó lọ ka ìlú mi àwọn náà inú agíjú igbó yẹn àwọn wọ́n ń gbé bẹ̀bí normal ìlú àṣẹ náà fi ń béèrè pé kíjọba fi àwọn náà sínú òfin kíkà fún àwọn náà ní ilẹ̀ àdúgbò tàwọn tó jẹ́ pé kò ní sí lọ́ndà ìjọba Nàìjíríà àwọn fẹ́ mọ̀ dájọba tí wọ́n ṣe kí wọ́n mọ̀ pé Fúlàní territory ní gbogbo bẹ̀yà máa jẹ́ wọ́n sì ní bóyá jìnnà lóòótọ́ wọ́n ló di state kan ní lóòótọ́. àtijọba àpapọ̀ president Bola Ahmed Tinubu. wọ́n wá ní bó tà ń sọ Ìgbò federal ni ó kàn wà nínú state. àtijọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo wọn ni wọ́n mọ̀ sí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ pàápàá jùlọ ọ̀rọ̀ àwọn tó ń jí gbogbo mọ̀ṣọ́. because federal fúnra wọn lóòótọ́ tí wọ́n bá mọ̀ gán pa ẹ̀ ṣé bí wọ́n lágbára lórí gọ́vnọ̀. Ìgbò federal ni. Ìgbò federal ni. kó mọ̀ jẹ́ Ìgbò federal. Ìgbò federal ni. federal ni àṣẹ lórí gọ́vnọ̀. now federal sọ̀rọ̀. federal ò ní pàṣẹ lórí gọ́vnọ̀ state. láàrin wa mi kí gọ́vnọ̀ ní rọ. ó wá di pé ọ̀rọ̀ wa dàbí ọ̀rọ̀ yẹn méjì tó ń já ẹbí rere. ṣebí wọ́n ní wọ́n náà rojọ́ ẹbí rere. ẹni tó sọ di political issue. ṣé bó ṣe sọ̀rọ̀ yẹn báyìí pé ta ni o ti mọ̀ pé kọ́fíù tí wọ́n declare torí Olóyè Sunday Igboho ni mo ní so
torí olóyè Sunday Igboho ni làwa náà rò tẹ́lẹ̀ but ọ̀nà táwa rò sí ọ̀tọ̀ ni ó yàtọ̀ akẹ́rọ̀ pé torí pé wọ́n lè máa yìnbọn pẹ̀lú àwọn Fúlàní kọ́mọ tàbá àwọn èèyàn kọ́fì ká ẹni àṣìwọ́n fi ká lọ́wọ́ kò ní kò ní èsì movement fún ṣùgbọ́n ẹ tẹ́ fi ká lọ́wọ́ kò tó padà sílé ọmọ ẹ̀ ò sí nínú àtọ̀ ẹbí rẹ̀ kò síbẹ̀ ẹbí ò sí Nàìjíríà gan o ṣùgbọ́n torí